Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ó lágbára o. Kí Ọlọ́run kó ṣọ́ wa, kó ṣàánú wa. Ṣé ẹ rí gbogbo awuyewuye tó ń lọ láàfin nípa Adétutù tuntun, ìyàwó tuntun, Olúwatósìn. Wọ́n l'Adétutù náà nìyẹn náà ń jẹ́. Bẹ́ẹ̀ ni o. Wọ́n bá ní Ashley wá. Ṣé ẹ mọ̀ pé wọ́n ló lọ sí travel? Ó tún ti dé sáàfin. Wọ́n ní bó ṣe ní òun ò ní gbà. Ṣé ẹ rí ìyàwó tí kábíyèsí lóhùn? Ìyàwó tán ní kábíyèsí gbé tó lóhùn pé òun ò ní gbà. Ṣé ẹ mọ̀ pé ó láìkí wàhálà gan? Wọ́n bá ní ṣe ni ó ní Adétutù àfi tó bá wá lọ síwájú Ògúnjayé Shrine kó lọ búra pé ọmọ tó ń gbé wá sáàfin pé ọmọ kábíyèsí ni. Pé òun ò ní gbà o, pé láéláé. Wọ́n ní Olúwatósìn Adétutù, ìyẹn ìyàwó tuntun, ló bá ní ìyẹn òun. Ṣé ẹ mọ̀ pé ó ti gbúròó, wọ́n ní ó ti gbúròó àwọn olórí oríṣiríṣi ìwà wọn láàfin. Tó ti mọ ló ti mọ gbogbo àṣírí wọn. Torí ibi tóun gan ń bọ̀, òun náà máa múra. Ó ti ṣetán láti sọ pé òun náà fẹ́ lọ ja ìjàkadì. Òun náà máa gbáradì. Wọ́n ní bí Ashley ṣe adé nìyẹn pé láyé pé ta ló fẹ́ bá Adétutù, ta ló fẹ́ bá gbé láàfin? Ta ló fẹ́ fi bóbò, ta ló fẹ́ bóbò fún? Pé òun pé òun ò ní gbà. Àfi tó bá wá sí Shrine Ògúnjayé kó wá búra pé ọmọ yẹn o, kábíyèsí lónìí. Wọ́n ní Adétutù wá ní kò sí problem. Wọ́n ní bí Adétutù ṣe dé nìyẹn. Ó dáa, ó ní bẹ̀tà Ashley o. Òun náà máa búra náà. Pàjọ́ máa búra ni. Ashley ní kò sí problem. Òun náà búra. Ashley lérò pé bóyá adé tó wà tí kalẹ̀ yẹn fún Olúwatósìn olórí tó sì pé ó yá o pé ìyẹn máa sá lọ. Pé ìyẹn máa sọ pé òun ò ṣe. Bí ìyẹn ṣe dé nìyẹn, òun ti rẹ́dì káwọn jọ lọ sí Ògúnjayé Shrine. Lọ́ bá wá Ashley tì láàfin. Ashley ti iná pápá bora. Wọ́n ti prepare Ifá Shrine pé àwọn méjèèjì fẹ́ wọ ọbẹ̀ àti Ashley àti Adétutù. Wọ́n ní bọ́n ṣe wá Adétutù tì nìyẹn. Wọ́n ṣe wá Ashley, wọ́n dùn wá tì. Níbo l'Ashley lọ? Gbogbo àwọn ti Shrine ti sọ pé àwọn tó fẹ́ ṣe ètùtù fún, tó fẹ́ ṣe wàhálà ẹ̀, tó fẹ́ búra fún un. Níbo ni Adétutù? Níbo ni Ashley lọ? Wọ́n nítorí Adétutù, Olúwatósìn yẹn ti stand by ready. Náà bá Ashley láàfin. Ashley sá lọ. Ṣé ẹ mọ̀ pé bó ṣe ń sá nìyẹn? Tó bá gbẹ̀yìn kò lè jáde. Wọ́n á ṣàmú ọ̀nà àìmọ̀kọ́rọ́ tó máa jáde láàfin. Wọ́n lá Ashley sá lọ. Ashley ò dúró. Wá bá Adétutù wá búra ní Shrine. So nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin, wọ́n sọ fún wa pé ṣẹlẹ̀. Ṣé ẹ mọ̀ pé Ashley kò lè ṣe kó má tẹ̀? Ṣé ẹ mọ̀ pé ó tún kàbùkù bọ̀ lọ́dọ̀ bọ̀bọ́ yìí, lọ́dọ̀ Olúwatósìn?
Wọn ò lè ṣe kó má tẹ̀, wọn ò dẹ̀ lè ṣe kó má disgrace ara wọn. So kí ló tiẹ̀ ń fi Adétutù pè? Nǹkan tá tí ẹ̀ ń gbọ́ ni pé Adétutù yẹn náà tún gbọ́wọ́ díẹ̀, ó tún gbóná díẹ̀. Wọ́n ní pretext náà ni, Ọlọ́run ló yé. Now wọ́n ní Ashley ó ti sálọ, kò dúró búra o. Ó ló máa wo náà búra pé ọmọ tóun náà gbé wá o. Sáàfin pé ọmọ kábíyèsí abẹ́rẹ́ lórí. Wọ́n lábẹ́rẹ́ lórí òde fẹ́ kàn fi ìdàgbà orí òun kọjá. Òun lọ́rọ̀ Ashley o, tí Olúwatósìn ti rẹ́dì ẹ̀ dáadáa. Wọn ò lè ṣe kó má tẹ̀ ẹ́. Báwo náà ṣe ní tẹ̀? Gbogbo wọn láàfin ìjàmbá, ìwà ìjàmbá ó kún ọwọ́ wọn. Kábíyèsí, Ọlọ́run ṣàánú fún kábíyèsí o. Ó ṣàánú fún kó ṣàánú fún Queen Naomi o. Torí eléyìí a mọ bí lè ṣe rí báyìí. Wọ́n máa ń fẹ́ àwọn alágbára. Kò tiẹ̀ ń fẹ́ àwọn tó kù díẹ̀ káàtò. Ọdún tán bá ti ẹ̀ gbàgbára, tán bá lágbára, àwọn kábíyèsí bá fẹ́ àwọn, ó bá fẹ́ oṣó á fẹ́ àjẹ́, ó bá fẹ́ àjẹ́ á fẹ́ mèrè. Gbogbo àwọn ẹlẹ́bọ lóògùn, principalities and powers ni kábíyèsí fẹ́ kún ààfin. Torí kábíyèsí náà fún rẹ̀, òun náà kódà òun náà gbówọ́. Bẹ́ẹ̀ ni, so alágbára náà ló máa ń fẹ́ alágbára. So ju gbogbo ẹ lọ ní pé kábíyèsí Adétutù tó wá sáàfin, òun náà ti rẹ́dì wọn, òun náà tó wá. Tí ò bá rẹ́dì wọn, ó fi pé òun gan gbójú gbóyà, á ní òun bọ̀ láàfin. Níbo kí ló ń jẹ bẹ́ẹ̀? Òun gan sọ pé òun gan lọ. Ṣé ti respect ni òun á fún gbogbo wọn lọ́wọ́? Ṣùgbọ́n ẹni bá lóun fẹ́ ta fèlèfèlè pẹ̀lú òun náà dìde agbára tiẹ̀. Olúkálùkù á fi gagbága. Ó ní òun máa wà láti ṣe ìbúra pẹ̀lú Ashley. Kí ni Ashley wá ń sá fún? Àwọn alábùkù. Ẹ bó ṣe ń disgrace ara wọn. Nítorí ogún Tádéníkàwò. Nítorí Naomi. Òun náà ṣe ń lè ṣàn. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀. Ó ti ẹ̀dá. Èèyàn mi. Ó mú ní kí n sáré gbélé sí létí. Pé kábíyèsí pé